retí ọ. Tani mi bá tẹ̀lé nínú àwọn olórin tó kù tí ò ní fi mí lápembe, tí ò ní fi mí mú kembe. Etí mi tiẹ̀ ní nǹkan kan pẹ̀lú gan, ẹni mo ní nǹkan kan pẹ̀lú ẹ. Èyí dẹ̀ tiẹ̀ tún wá rí tó yẹ kẹ́ wà happy pẹ̀lú mi, ẹ tún sunkún. Ẹ jọ̀ọ́ ẹ fi mí sílẹ̀. Ṣé rí lórí ìkànnì tí mo wà yìí. Ẹni tó bá máa yọ mí lẹ́sẹ̀ ńbẹ̀, ẹ má jẹ́ kí n gbé ṣépè o. Èmi ò lọ sí onílé mi dẹ̀ sọ pé mo fẹ́ bímọ. Ẹ ṣáà fi mí sílẹ̀ dípò. Ẹ kúkú ti fún mi lórúkọ pé ẹ jẹ́ máa side chicken lọ. Ibi tí n bá side chicken dé, chicken gan á mọ̀ pé mo side chicken dé bẹ́ẹ̀. Ẹ fi mí sílẹ̀ o. Ẹ fi mí sílẹ̀. Ẹ bá mi fi pàdé. Ẹ ṣáà bá mi fi òbí mi sílẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo wà happy bí mo ṣe wà yìí. Ẹ má sùn. Bíbélì ní ẹ sunkún fún ara yín, ẹ má ṣe sunkún fún mi. Ẹ fi mí èèyàn kan ni mo fẹ́ ṣe kí má pa papa. Kí má pa papa bí ti báwo. Ṣóbò ń pààyàn ni. Ṣé wọ́n sọ fún yín pé papa gan ò dẹrùn. Papa gan ò easy. Papa gan ò easy. Papa gan ò dẹrùn. Papa gan pé wo òun gan fúnra ara ẹ̀. Ọkùnrin mẹ́ta àtàbọ̀ ni. Ọkùnrin mẹ́ta àtàbọ̀ ni papa. So ẹ má worry. Ẹ fèmí sílẹ̀. Ẹ jẹ́ kí n rọra máa enjoy ayé mi lọ. Torí ìsí tí kú di mẹ́ta 10 kọ́bọ̀. Èèyàn mẹ́ni tí kú kàn. Bí wọ́n tiẹ̀ kú, ẹ jẹ́ kí n jayé orí mi kí n tó lọ. Ẹ má sunkún fún mi, ẹ fi mí sílẹ̀. Wọ́n àlẹ́ kọrin rékì ọ torí inú tí ń wù wọ́n lọ́bọ́ mú wọn lọ́wọ́. Yínká Tíàntì, let me tell you fact and true. Bọ́lá ń ṣe fàánú gbọ́ yẹn. Tiwa àti Alhaji Abbas Obesere ọmọ arápálá tẹ́jọ pàdé òun. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin nírú rẹ̀ wù wọ́n lè sọ̀rọ̀ gidi. Message to Mrs. Yínká Tíàntì. Mrs. Yínká Tíàntì. Mrs. Yínká Tíàntì. Ṣebí wọ́n ló ń tò inú ilé onílé. Ibi tí ó sì dùnnú ń bẹ Ọlọ́run lù ẹ́ láti gbé dùnnú síbẹ̀. Ọkùnrin mi tó fẹ́ ronú parẹ́ Ọlọ́run lù ẹ́ láti dùnnú ni. Obìnrin mi tó rò pé ọ̀nà ọ̀run lọ́yà Ọlọ́run lù ẹ́ láti sọ fún yín pé ìlú ọ̀run kì í ṣèlú èbó. Mrs. Yínká Tíàntì sọ wá yẹ kó jẹ́wọ́. Ẹ jẹ́ bá mi sí program, ẹ bá mi sí fídíò yìí. Ẹ jẹ́ kó dọ̀dọ̀ Yínká Tíàntì àti Obesere ọba adé ọmọ arápálá ẹjọ́ débẹ̀. Yínká Tíàntì ìpàkọ́ ògbósùn tí orí ẹlẹ́gẹ̀ ló dàrú. Máa gbọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbọ́dọ̀ tí Rasulul Karim gan sọ. Ànábì ní àníká sunnati faman ragiba an sunnati falaysa minni. Ká fẹ́ yàwó ká lọ́kọ súnà Ànábì ni. Gbogbo obìnrin tí ó bá ní adé orí ayé asẹ́ lọ́wọ́. Gbogbo ọkùnrin tí ó bá níyàwó ayé ìranù lọ́wọ́. Ẹnu ẹ̀tù Ọlọ́run àwa kọ́ la lè tòpin sí ayé wa. Rìmọ́tù ayé wo sí inú ayé lọ́wọ́ wa ọwọ́ Ọlọ́run lọ́wọ́. Yínká Tíàntì inú fífi Ọlọ́run lolúwa fi da ìwú àti Alhaji wa Abbas Obesere ọmọ arápálá Ọlọ́run dá ipò nìyẹn. Ìpàkọ́ ògbósùn ti ní kí lọ́kàn pẹ̀lú téèyàn wí. Sọ àmọ̀ pé Yorùbá sọ pé tí ọba bá téèyàn jẹ ẹni fi yẹn jẹ alága. Ẹni ọba bẹ́ẹ̀ bá ọ̀nà ọkọ̀ jẹ́ náà ni ọmọ fi bú yẹn. Sọ yẹ kí irú ẹ wà kọ́ ọmọlàdé orí. Ẹni Ọlọ́run yẹn fún wọnú. Ọlọ́run ọdẹ jẹ́ kí ẹjọ́ bára yín pẹ́. Àjọ gbé pọ̀ yín, àjọ sọ yín, àjọ jẹ yín, àjọ mú yín Ọlọ́run jẹ ọrọ̀rùn. Àárín ìwọ àti ìyálé rẹ̀ ò sì ní dàrú. Èèyàn lè yọ́ máa jẹ́ o. Yínká Tíàntì. Èèyàn lè yọ́ máa jẹ́ mẹ́gbọ́ tí wọ́n o. Ajẹgbodò lọ́pọ̀lọpọ̀ ọkùnrin mi o. Ajẹgbodò lọ́pọ̀lọpọ̀ obìnrin mi o. Tí ń wà ní okúra kí wọ́n lè bá a pọ̀. Yínká Tíàntì, let me tell you fact and true. Bọ́lá ń ṣe fàánú gbọ́ yẹn. Tiwa àti Alhaji Abbas Obesere ọmọ arápálá tẹ́jọ pàdé òun. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin nírú rẹ̀ wù wọ́n lè sọ̀rọ̀ gidi. Yínká wọ́n lè kọrin rétí ọ. Wọ́n lè kọrin rékì ọ torí inú tí ń wù wọ́n lọ́bọ́ mú wọn lọ́wọ́. Mrs. Yínká Tíàntì bó o ṣe bọ́ sọ láì tó ṣe prógámù ṣé ìṣòótọ́ rẹ̀ mi gán láìkí ẹ. Sọ́tán èmi gẹ́gẹ́ fọ̀fọ́ tì lákì mo fọ́ fún ẹ mo láìkí ẹ mo láìkí àksẹ̀ ẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin míì tó bá jẹ́ pé láìkí táwọn láìkí ẹ ní pé bí ikọ̀ jẹ́yàwó àwọn wọn ní kọ́mẹ́ǹtì tó dáa. Já òwe elépo kó fi di tí ẹ gbogbo tí wọ́n sọ ẹ̀kọ́ ní ojú ọjọ́ fún ẹ. Andrew ìyálé rẹ like your woman like your mama. Andrew ọkọ rẹ like your father. Kájọ gbé pọ̀ yín àjọ sọpọ̀ yín
àjọ rìn pọ̀ yín kọ́nà wọn wá bá ní fi àlùbáríkà sí so nígbà tá a bá ti gbọ́ bad comment láàrin ẹ̀yin olólùfẹ́ gbogbo ẹ̀ tí ń comment ẹ̀ ń sọ̀rọ̀ problem tí wọ́n nu ẹ̀ Yínká Tíàntì láàrin ìwọ àtọ̀rẹ́ mi Alhaji Abbas ọmọ Rápálá ọ̀rẹ́ mi ni àtijọ́ pàdé níwájú former commissioner of Osun State Alhaji Musufi Bọ́lá Oyèbámíjí Alhaji Obesere gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó Obesere ń sọ bó ṣe nífẹ̀ẹ́ former kiri wá sí lọ́sùn Alhaji Oyèbámíjí ẹ̀fọ́ níjọ́ náà odidi owó l'Obesere bùn mi ọdún tí mo sọ ti pẹ́ o tó Obesere Alhaji Abbas ọmọ Rápálá Obesere bá rí fídíò wọ́n mọ̀ rìmẹ́bà 40,000 kó jẹ ẹgbẹ̀rún ni wọ́n bùn mí jẹ́ náà ọ̀rọ̀ owó wa kọ́ ni mò ń sọ mò ń fìyẹn júwe ìjọmọlúàbí tí ń bẹ lára wọn ìjọ ọmọnìyàn tí ń bẹ lára wọn ìmọ̀ pàtàkì ènìyàn tí ń bẹ lára wọn Yínká Tíàntì náà màlẹ́yìká kan nìwọ náà jẹ́ Obesere màlẹ́yìká kan ni màlẹ́yìká méjì ló pàdé èyí tí mo fẹ́ kó ṣe ní pé sọ ìyálé rẹ dìyà mọ́rí àìdá ìyálé rẹ kó ọkọ rẹ mọ́ra jẹ́ kó ríire yọ jẹnẹrétì láàrin ara yín bọ́lá ń bá ṣe dùn ọ́nú tó fi dùn ọkọ rẹ àti ìyálé rẹ nú àárín yóò ní dàrú ọkọ gbọ́ àyàgbọ́ lọ́lọ́pẹ́ Yínká máa jayé ẹ lọ.